ayérayé ọlọ́run ìyanu ilẹ̀ ọmọ mi pé ayé àgbà ìdúró àjọ yìí ọba tí yóò jẹ́ ayọ̀ sọ́dọ̀ ọba tí yóò rí fún adéṣọ́ àti ọ̀tá ṣẹ́ àgbọ̀ pé wa Jésù Olúwa wa adúpẹ́ láti jẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí adúpẹ́ ojú àti ọkàn tó ń wò mí mọ̀ bàbá mi nínú Olúwa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọtọ́ fa ìmọ̀lẹ́ ọjọ́ èní tún rí ayìn àgbéga ohun Olúwa náà rèé tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí tí wọ́n darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK lọ́hùn ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú iléeṣẹ́ náà ò ní di títì pa ní orúkọ Ọlọ́run alààyè àjọ̀délé ológo ni o Jésù Olúwa wa mo ní tí a bá fẹ́ pè mí fún ẹ̀bẹ̀ àdúrà fún ìdí kan tàbí ìkejì tàbí fún kánsẹ́lì ní orúkọ Jésù ẹ lè pè mí Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 àmì orúkọ Jésù ohun Olúwa náà rèé ẹ jẹ́ ká jọ gbé bíbélì wa ẹ̀yin mọ́mì àti dádì mi ẹ jẹ́ ká jọ gbé bíbélì wa a fẹ́ lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tá nínú ìwé bíbélì wa ní ẹ̀ka sí ẹ jẹ́ ká gbé bíbélì wa lórúkọ Jésù àwọn èrè tìjú orúkọ tèmi bí àwọn ènìyàn ṣe ń pè ní ìyá àdúrà ẹ̀rí abániṣe JP ìyá àdúrà ẹ̀rí abániṣe JP ó ní orúkọ tí wọ́n pè mí orúkọ Jésù àwọn èrè ìtanù ẹ jẹ́ ká gbé bíbélì wa ká lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ti ọ̀sán yìí ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe iyebíye nínú ayé mi àti ẹ̀yin ẹ jẹ́ ká lọ nínú bíbélì wa ẹ jẹ́ àjọ lọ wo ìwé John orí ìkẹrin láti ẹsẹ̀ ìkẹta títí dé mẹ́rin ó lé ní ọgbọ̀n mẹ́rìndínlógójì ibẹ̀ láti fẹ́ sọ̀rọ̀ ní ọ̀sán yìí ibẹ̀ láti fẹ́ wo àwọn ohun rere tí Ọlọ́run ti ṣe nínú ayé ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú ìwé John orí ìkẹrin a bẹ̀ láti ẹsẹ̀ kẹta yóò títí dé 34 rẹ̀ ẹ jẹ́ ká gbé bíbélì wa ibẹ̀ láti fẹ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀sán yìí ibẹ̀ lèmi àti yín ti fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run ti ọ̀sán yìí wò ó ṣe iyebíye nínú ayé wa ní orúkọ Jésù àwọn onídẹni ìtanù ẹ jẹ́ ká lọ wo ìwé Jòhánù ìwé John 4:34 ibẹ̀ láti fẹ́ ṣe iṣẹ́ ti ọ̀sán yìí láti fẹ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká gbé bíbélì wa tí a bá gbé bíbélì wa a ó rí ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ sọ ní ibẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí ẹ rí ó dára kí a mọ ẹni tí à ń sìn ó sì dára kí Ọlọ́run kí ó mọ̀ wá ẹ rí àwọn ìlú mìíràn wà tó yẹ pé wọn ò mọ Ọlọ́run wọn kì í sin Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n lè máa rí ọwọ́ Ọlọ́run ṣe rí ṣùgbọ́n èmi àti ẹ̀yin nígbà táwa ti mọ Ọlọ́run tí Ọlọ́run sì ti mọ̀ wá ní orúkọ Jésù àwọn ibi ìta ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ sọ fún wa tí a fẹ́ wò ní ọ̀sán yìí Jésù ní ìtàn ìbáwí Jésù gangan wo ni ọ̀rọ̀ Ọlọ́run ti ọ̀sán yìí nígbà tí Jésù wà ní ayé a rí pé àwọn ẹlòmíràn gan ò dá mọ̀ wọn kò mọ̀ ṣùgbọ́n wọ́n kà kún wòlíì àní tòótọ́ nítorí pé kí ni ẹni tí a fi mọ́ lóyún ni ẹni tí a bí nínú Màríà wúndíá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mìíràn ò mọ̀ ẹlòmíràn kò mọ̀ ṣùgbọ́n àìmọ̀ wọn ló ṣe sábàbí pẹ̀lú obìnrin yìí tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní ọ̀sán yìí tí mo fẹ́ ká jọ lọ yẹ̀wò obìnrin yẹn kò mọ̀ Jésù ní tòótọ́ ṣùgbọ́n Jésù rìn tí ó kan lọ́rẹ́bìnrin níbi tó ṣe nínú kànga ó kàn níbẹ̀ ṣùgbọ́n àwọn wò ó pé kànga yìí tí àwọn gbẹ́ yìí bàbá àwọn gbẹ́ fún àwọn láti máa fi ṣe omi mu ẹgbọ́n ṣé Ọlọ́run bá ṣe nǹkan tàbí tí ènìyàn kan bá ṣe nǹkan ṣé nítorí ẹnìkan ní ṣe bí fún ọ̀pọ̀ ènìyàn ṣe bí fún àǹfààní gbogbo ènìyàn ni Jésù ìdébẹ̀ ó ti rẹ̀ ẹ́ ó sì bá bẹ̀rẹ̀ sí wo bíbélì wa yẹn jẹ́ lọ́wọ́ ìwé John 4 láti 3 ní láti ẹsẹ̀ kẹta rẹ̀ ẹ jẹ́ ká wò ó láti 4 nínú ọ̀rọ̀ yẹn
ẹ̀rí bí Jésù ṣe dé ọ̀dọ̀ arábìnrin yìí arábìnrin gàgàn o àgàn pọ́nlélé nítorí pé kí ni kò bí ọmọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò mọ Jésù kò mọ̀ rárá ó kàn ń wò pé ènìyàn tọrọ ni ṣé àwọn ènìyàn gan nínú ayé yìí ǹjẹ́ ènìyàn lè dé ẹnu ọ̀nà wá pé fún wa ṣé à ń fún bí tí ìwò rẹ̀ sí ìṣesí rẹ̀ nígbà tó bá dúró ti ènìyàn gan yóò máa ní ẹ̀mí kan tó máa sọ fún yàn pé ara òun ṣẹ́gun nítorí pé kí ni ẹni ẹ̀mí mọ́ ló dúró yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ò fún arábìnrin yìí rárá Jésù kúrò ìdọ́dọ̀ rẹ̀ ni ṣùgbọ́n ó ti rẹ̀ ẹ́ ó ní arábìnrin ò dẹ̀ jọ́ fún mi ní omi mu fún mi ní omi mu ẹ̀rí arábìnrin wá dáhùn pé omi tí bàbá ti wá gbẹ́ fún wa omi tí bàbá ti wá gbẹ́ fún wa ti lè máa mu ṣé ìránṣẹ́ ó dé ọ̀dọ̀ rẹ̀ láti tọrọ omi kò yẹ kó fún ni lórúkọ Jésù gbogbo kànga yọ wá èyí tí a rò pé kò ní kan mi lórúkọ Jésù yóò kan mi ní òní kànga gbọ́dọ̀ kan omi mọ́ ìdádì kànga yìí ní àti gbọ́dọ̀ kan omi ìránṣẹ́bìnrin yẹn wá ń sọ fún Jésù pé omi tí bàbá ti wá gbẹ́ fún wa ní pé ká máa mu ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gan ṣó lè ṣoore ṣá ṣé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè bá ibi dé ọ̀dọ̀ wa ṣá lè fún lóúnjẹ òun lásán ni Jésù tọrọ arábìnrin yìí ó lóun ó ní ṣó ní nǹkan ó tún bi léèrè pé ṣé ó ní nǹkan fami tiẹ̀ tó fi fà á nígbà tí nǹkan fami kan wà nínú ẹ̀ ó ní ṣó ní nǹkan fami tiẹ̀ tí ó fi fà á ẹ̀rí ní omi tí ó fà jáde ní ẹ̀ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà wà nínú ayé yìí nítòótọ́ nítorí lọ́wọ́lọ́wọ́ bí ayé tiẹ̀ ṣe ń lọ yìí gan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gan á ní àwọn asọ́pọ̀ wọn ò ní nítorí ẹnìkan lọ́lọ́run sì ṣe máa bùkún ọ̀pọ̀ ènìyàn á bùkún ẹnìkan nítorí ọ̀pọ̀ ènìyàn láti jẹ́ pé kí ni gbogbo àwọn tó bá sunkún bí ọ̀dọ̀ rẹ kò lè bá a ṣe fún wọn ṣùgbọ́n ìránṣẹ́bìnrin yìí kò mọ̀ pé ọba tó lè fún òun gan ní ọmọ nítorí pé kí ni kànga ayọ̀ rẹ̀ kò sí Jésù ni ò bá sì jọ kò bá fún mi ní omi mu torí pé kí ni òun rí pé kànga tiẹ̀ gan ó sì bẹ yàtọ̀ sí omi tó ń pọ̀ yìí ẹ̀rí ìránṣẹ́bìnrin yà máa wo Jésù pé kí ni ìtumọ̀ tó sọ yìí tóró ti rí pé oníbìsí ni lórúkọ Jésù gbogbo ohun tó dàbí ìbísí nínú ayé wa èyí tá à ń wò pé kí ló dé tí kànga ayọ̀ yóò kan mi lórúkọ Jésù mo ní yóò kan mi lónìí kànga ayọ̀ yín gbọ́dọ̀ kan mi dádì mọ́mì gbogbo ojú àtọkàn tó ń wò mí ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi nínú Olúwa tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ kànga ayọ̀ yín gbọ́dọ̀ kan omi torí àgbọ́dọ̀ máa rí ọmọ ọba ká mọ̀ rí àmì dànsákì lára rẹ̀ ẹ̀rí lórúkọ Jésù kànga ayọ̀ yín yóò kan omi lónìí tí a bá wo ọ̀rọ̀ yìí wúwo nítòótọ́ ní ojú obìnrin yẹn pé òun kò lè fún ènìyàn ẹni tó sì fẹ́ tọrọ mi rèé kì í ṣe ẹni tó jẹ́ ẹlẹ́ran ara bíi tèmi ó wá wò ó títí ó ní ò bá sì fún mi ní omi mu torí kíni òun rí i pé kànga tiẹ̀ gan gbẹ yàtọ̀ sí omi tó ń pọn ọba àwọn ọba lórúkọ Jésù kànga ayọ̀ yín yóò kan omi lónìí kànga àṣeyọrí yẹn lórúkọ Jésù mo ní yóò kan omi lónìí kànga tí ọ̀tá àti èkè yẹn rò pé àwọn ti tì mọ́ yín yẹn lórúkọ Ọlọ́run alààyè mo ní yóò kan mi lónìí àwa ìránṣẹ́ Ọlọ́run kí ni kànga ayọ̀ wa wo kànga ayọ̀ wa oríṣiríṣi ni bíi ká gbàdúrà fún ènìyàn ní ìjọ wa kó sì lọ́ máa sọpẹ́ níbòmíì mọ́mì dáàdì ìránṣẹ́ Ọlọ́run a nídìí àti gbàdúrà mọ́mì àti dáàdì mi ní Olúwa a nídìí àti gbàdúrà nígbà tí a bá ṣe iṣẹ́ fún ènìyàn àwa náà ló yẹ ká fọwọ́ wa gba ẹ̀tọ́ wa ẹ̀rí mọ́mì àti dáàdì mi ẹ jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run tá à ń sìn Ọlọ́run tó dára ni èmi àti yín ẹ̀tọ́ wa ọwọ́ wa láfi gbé ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn tá à ń ṣàdúrà fún nítorí pé kànga ayọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn gan-an ó mọ̀ kún fún àìní omi nínú o lórúkọ Jésù kànga ayọ̀ wa yóò kan omi ní òní torí pé kí ni ayẹ fún kànga àmúyó àti àmúṣẹ́kù lórúkọ Jésù mọ́mí àti dádì ọkàn tó ń wò mí lọ́wọ́ kànga ayọ̀ yín èyí tẹ́ lérò pé kò ní kan omi yẹn lórúkọ Jésù yóò kan omi lónìí ó dandan kó kan omi àbájú Jésù fi sọ fún arábìnrin yẹn ò bá sì fún ní omi mú torí pé kí ni èmi gan ò bá fún ọ ní omi èyí tí kì í tún tán mọ́ dádì mọ́mí lórúkọ Jésù
bóyá lórí iṣẹ́ wa là ń wò pé ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà dádì mọ́mì lórúkọ Jésù Ọlọ́run á mú iṣẹ́ yìí á mú gbèrú lórúkọ Ọlọ́run alààyè. Ìní mo fi ní bá mi ẹ jẹ́ ká lọ jọ wọnú bíbélì wa, ẹ jẹ́ ká jọ gbé bíbélì wa, ẹ jẹ́ jọ ṣàṣàrò nínú rẹ̀. Mọ́mì àti dádì mi, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù, a ó jọ dé ilé ológo ni. Ẹ̀tọ́ wa ọwọ́ wa báyìí láfi gbẹ̀ ẹ̀tọ́ wa. Ìránṣẹ́ Ọlọ́run mìíràn náà wà tó yẹ pé lè gba àdúrà wípé kí kànga ayọ̀ òun kó kan ní ìyẹn ìdábẹ́ pé pàtí wọ́n bá gba àdúrà tí àdúrà bá gbà ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ ṣọpẹ́ ní ibòmíràn. Orúkọ Jésù mọ́mí kànga ayọ̀ yóò kàn mí lónìí. Ẹ̀yin orí ìbísí tẹ́ rò pé kànga ayọ̀ yìí gbẹ lórúkọ Jésù ọlẹ́ ayọ̀ yóò sọ nínú ó gbàdúrà. Ẹ bá mi wò ìwé John yẹn, ìwé John 4:3-34 ni ọ̀rọ̀ yìí wà nínú rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà fún mi àtàdé, ẹ jẹ́ lọ sọ fún ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́. Ìwọ ló yẹ bàbá, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ bàbá, ìwọ ló máa yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Nítorí Ọlọ́run ló yẹ láti fún ní ògo. Ó dandan kí kànga ayọ̀ wa kó kan omi lónìí. Ẹ jẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run mo yìn ọ́ nítorí pé mo ní ìgbàgbọ́ pé kànga ayọ̀ mi yóò di èyí tí ó kún èyí tí máa mu àmúyọ̀ àti àmúṣẹ́kù. Ọlọ́run mo yìn ọ́ ní wákàtí ọ̀wọ̀ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run mo dúpẹ́ mo yìn ọ́ nítorí pé mo mọ̀ ní ìgbàgbọ́ wípé lọ́sàn-án yìí ní òní yìí Ọlọ́run má jẹ̀ mo mọ̀ pé kànga ayọ̀ mi ní orúkọ Jésù mo ní yóò kún fún omi èyí tó jẹ́ pé ìsun rẹ̀ tí ò ní tán mọ́ ní orúkọ Jésù tí kí kànga ayọ̀ mi kó kan mi. Ọlọ́run má jẹ̀ mú ńlá kànga ayọ̀ mi gbọ́dọ̀ kan mi, kànga ayọ̀ mi jẹ́ kan mi. Ọlọ́run aláàánú ni ọ́, Ọlọ́run gbà mí, Ọlọ́run gbà mí. Àdúrà yóò bá wa ìránṣẹ́ Ọlọ́run wí, dádì mọ́mì ó bá wa ìránṣẹ́ Ọlọ́run wí. Ṣé ẹ rí tí kànga ayọ̀ bá tí ìkan omi iná láàmú wò pé kí ló dé tí àwọn ènìyàn fi ń wá tí wọ́n tún lọ. Nígbà tí kànga ayọ̀ bá tí ìkan mi á kún lónìí á tún fà ní ìgbà mìíràn. Kànga ayọ̀ ní òkan mi, ẹ já lọ sọ fún Ọlọ́run. Èmi ọba tó pọ̀ nípa àti agbára ẹ̀mí mọ́ ṣàánú fún mi. Jẹ́ kí kànga ayọ̀ mi kó kan mi ní ọ̀sán yẹn gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, èmi ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, kànga ayọ̀ gbọ́dọ̀ kan mi. Ẹ̀tọ́ yín, oore yín, àánú yín n ò ní fi fún ẹlòmíràn mọ́. Mọ́mì dádì, kànga ayọ̀ yín yóò kan mi, ògo yín yóò tàn, ìràwọ̀ yín yóò bú jáde, ọkàn yín yóò balẹ̀, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àwa tá a jẹ́ ọmọ kékeré ṣùgbọ́n à ń retí ohun rere kan kí ọdún èkó tó parí. Kànga ayọ̀ ní tí kànga ayọ̀ rẹ bá ti kan mi wá rí lẹ́tà ayọ̀ tó fẹ́ gbà ìgbà. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Ọlọ́run má jẹ̀mú o. Mo sọ fún Ọlọ́run alààyè lónìí pé kànga ayọ̀ mi, Ọlọ́run bá mi wọnú ẹ̀ lọ. Ó yẹ kànga ayọ̀ mi jẹ́ kó kan mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú o. Ìwọ arákùnrin arábìnrin tó o fẹ́ gba lẹ́tà ayọ̀ yìí, kànga ayọ̀ rẹ ní orúkọ Jésù yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Mo ní yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Ọlọ́run má jẹ̀mú o. Ó yá lọ wá rí níbo ni wọ́n fi sí ta lẹni tí ògo rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọlọ́run bàbá gbà ògo rẹ̀ kò ní di ti ẹlòmíràn. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àwọn oníbísí lábẹ́ gbàdúrà rẹ̀ báyìí. Ìwọ tó ń ṣe nǹkan oṣù lóṣooṣù tó yẹ pé òun wò pé ó yẹ kí inú rẹ kó ti yẹ fún oyún. Kànga ayọ̀ yẹn gbọ́dọ̀ kan omi. Ọlọ́run má jẹ̀mú tá a bá rí agbára kágbára tó yí òkúta tó pè rẹ̀ ní òkúta ìdìbò nínú àgọ́ ara rẹ tó ní kànga rẹ òní kan mi ní wákàtí ó yá. Ọlọ́run bá mi fọ́ tútù ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo òkúta ìdìgbòlù èyí tí ọ̀tá àti ìkènìyàn tí wọ́n yí sí ojú ọ̀nà rẹ, tí wọ́n yí sí ojú ìbú rẹ ní wákàtí ọ̀wọ̀ ẹ́, tí wọ́n ní kànga ayọ̀ ní sọ nínú rẹ ní wákàtí ọ̀wọ̀ ẹ́. Ọlọ́run má jẹ̀mú, ó yá fọ́ tútù, bàbá fọ́ tútù, ọmọ fọ́ tútù. Kànga ayọ̀ yín yóò kan mi, inú yín yóò gbọ́rọ̀ Olúwa. Gbogbo ajere yẹn ó yá gbòòrò Olúwa ní wákàtí ọ̀wọ̀ ẹ́. Inú yín ò gbọ́dọ̀ yẹ fún ajere ní orúkọ Jésù. Ó yá gbogbo tó tọrọ ìdájere nínú ayé yín ó yá kó bẹ̀rẹ̀ sí gbomi dúró. Omi ìbùkún, omi àánú ńlá, omi ìṣílógo, ọmọ rere nínú yín. Ọlọ́run má jẹ̀mú, ó yá kó fi lọ́wọ́. Ó bá bàbá o, Olúwa dá yín lò, ọba dá yín lò, ọmọ dá yín lò, alágbàwí ẹ̀dá o. Gbogbo kànga ayọ̀ yín èyí táyé ti yí òkúta ìdìbò níbẹ̀ ní wákàtí ọ̀wọ̀ ẹ̀, ní wákàtí Ọlọ́run má jẹ̀mú lá. Ó yá gbogbo òkúta ìdìbò yẹn Ọlọ́run kọlù pẹ̀lú agbára iná rẹ̀. Ọba àwọn ọba kọlù, olú àwọn olúwa kọlù, akọ̀tìlẹ́yìn ó yá kọlù.
gbogbo agbára tí Ọlọ́run alààyè dúró sí tó lè yí òkúta ibi sójú ọ̀nà yín mọ́mí dádì gbogbo ọkọ̀ tó ń wọlé gbogbo òkúta ìdìbò lù tí ọ̀la yí sójú ìṣeré yẹn ní wákàtí ọ̀wọ̀ Ọlọ́run o àrá iná ọ̀run ó yá kọlù ó yá fọ́ tútù ó yá kọlù ó yá fọ́ tútù gbogbo ojú ọkọ̀ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo tí wọ́n sọ di òkúta ìdìbò lù ètè ń gbàdúrà tẹ́ ẹ̀rí pàṣẹ rẹ̀ ètè ń ṣiṣẹ́ tẹ́ rí owó nídìí rẹ̀ ètò ìdàbí pa iṣẹ́ bí rẹ̀ ń jẹ̀jẹ̀ ní kàngáyọ̀ ni ò tí ì kán mi kàngáyọ̀ yóò kán mi lọ́sàn-án yìí Ọlọ́run má jẹ̀mú láò gbogbo òkúta ìdìbò lù tí ọ̀tá yí sójú ẹbí iṣẹ́ yín mo pa láṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo òkúta ìdìbò lù yẹn Ọlọ́run má jẹ̀mú dádì mọ́mì tó ń wò mí gbogbo òkúta ìdìbò yẹn bàbá fọ́ tútù ọmọ fọ́ tútù ẹ̀mọ́ fọ́ tútù gbogbo agbára ètò Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀ ètò èèyàn fi jẹ yín níyà lórí ìṣelógo àti ìṣeré yín lórí ayé yín lórí ayé àwọn ọmọ yín ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá fọ́ tútù ọmọ fọ́ tútù gbogbo òkúta ibi ètò ìkènìyà ètò ẹni bí ènìyàn tó yí sójú ọ̀nà yín ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run má jẹ̀mú ó yá fọ́ dànù ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ ó di aṣẹ́gun ńlá mọ́mì dádì tó ń wò mí mo lẹ́ẹ̀dì aṣẹ́gun ńlá gbogbo tó ń wò mí mo lẹ́ẹ̀dì aṣẹ́gun ńlá gbogbo òkúta ibi òkúta má ṣe rere òkúta má rò lóore má rà láàánú ètí ènìyàn ìkà ètí ènìyàn bí tí wọ́n yí sójú ọ̀nà ìṣeré yín àti wọ́n takú síbẹ̀ ní wákàtí ọ̀wọ̀ bá lórúkọ Jésù gbogbo àrá ọ̀run tó wọ̀ ní ipá àti agbára ó yá kó kọlù wọ́n gbogbo agbára kágbára tí òun Ọlọ́run sọ̀rọ̀ nípa rẹ̀ èyí tó fi ń dààmú ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run àjò ó yá gbàgbára lọ́wọ́ wọn mọ́mì dáàdì àwọn ó gbèrè tìjú ni lórí ìṣeré àti ìṣelógo yín tí wọ́n láwọn ò ní gbọ́ àwọn ò ní gbà tí wọ́n lẹ́yìn àbí báwọn bá kú ọ̀tá yóò kúkú yà náà ni gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tá a tara obìnrin mú jáde èyí tó dojúkọ ayé yín ní wákàtí ọ̀wọ̀ mọ́mì dáàdì Ọlọ́run má jẹ̀mú yóò jẹ́ yín gbàlẹ́ yín lọ́wọ́ gbogbo ojú ọkàn tó ń wò mí mo pálásẹ̀ yín ìyá mi ẹ̀yin bàbá mi nínú Olúwa mo tọ́ sínú ayé yín gbogbo ẹnikẹ́ni ọkọ̀ kan tá a ti ara obìnrin mú jáde tó ní dènà ayé yín dènà ògo yín ní wákàtí ọ̀wọ̀ yìí tó lẹ́ẹ̀ní rọ́nà lọ Ọlọ́run má jẹ̀mú o àárọ̀ ọ̀run o ó yá san pa wọ́n gbogbo agbára tó fi ṣára lé yín lórí ní wákàtí ọ̀wọ̀ yìí tó fi ṣàgbá lórí ìṣẹ̀dá ìṣelógo àti ìṣeré tó wà tó ọ̀nà yín tó láwọn ò ní jẹ́ ẹlò àbámbákú ó kúkú náà ni gbogbo ẹni tó lòun ò ní gbọ́ àbámbákú lòun ó tó jẹ́ ẹbọ́nú ẹ̀ lónìí ní orúkọ Jésù mo lẹ́bọ̀ nínú wàhálà àti ìdààmú yìí gbogbo wàhálà ìdààmú tí ọ̀tá àti kèèyàn tí wọ́n fi sójú ọ̀nà yín ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yá bá mi fọ́ tútú ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ ó rí tá a bá lọ kọ ọ̀rọ̀ yìí nínú Bíbélì yìí ìwé John 4 ni mo sọ nípa rẹ̀ ẹ já lọ wò láti ẹsẹ̀ 3 sí 34 rẹ̀ ẹ ó rí ìránṣẹ́bìnrin tó bá jẹ́ pé mọ̀ pé Jésù ló dúró níwájú òun ni yóò mọ̀ wípé òun ó gba ohun tí òun ó máa lò títí òpin ayé òun àlọ́ sọ pé ṣé ẹ̀yin ní ìfami ti yín ní ọ̀tọ̀ nítorí wọn kàǹgẹ̀ tí wọ́n gbẹ́ sílẹ̀ yìí wọn bàbá àwọn ló gbẹ fún àwọn Ọlọ́run má jẹ̀mú o Ọlọ́run pọnmi ìfọ̀kànbalẹ̀ fún yín mú ẹ lọ sọ fún Ọlọ́run orúkọ Jésù ní ìgbà kan tó ẹ dánáwó wa sókè Ọlọ́run má jẹ̀mú ńlá o ẹ rí i pé tí òjò bá lọ rọ̀ báyìí lè má gbà ìtura ni Ọlọ́run ó yá pọnmi ìfọ̀kànbalẹ̀ fún mi mọ́ níbi tí ayé tòrò kó ti pin fún mi ẹ̀mí ọba tó pọ̀ níwájú yá pọnmi ìfọ̀kànbalẹ̀ fún mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o gbogbo bí ayé rò pé àwọn ti dínà mọ́ yín gbogbo bí ayé rò pé àwọn ti takójú ọ̀nà yín lórí ìṣelógo àṣerere yín yẹn ní orúkọ Jésù Olúwa yóò pọn ìfọ̀kànbalẹ̀ fún yín mọ́ omi ìfọ̀kànbalẹ̀ láti ọ̀run wá o àtòjò bá lọ́rọ̀ ilẹ̀ mọ́ gbà ìtura ni àkótù yín ẹ̀ẹ́dínlẹ́ alu ayé yín mọ́ gbogbo ọwọ́ ìnira ẹsẹ̀ ìnira nínú ayé yín ó yá mo gbá dànù lórúkọ Jésù ó yá mo bá wọn wí gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tó lóun ò ní gbóhùn ò ní gbà wípé ẹ̀ní rọ́nà lọ ní orúkọ Jésù ẹ̀yin mọ́mí àti dáàdì tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní wákàtí ọ̀wọ́ yìí gbogbo ọwọ́kọ́wọ́ tó lóun ò ní gbóhùn ò ní gbà ó ní àgbóhùn bá kulẹ̀ tó rọ́nà lọ ọmọ ìwé yá fún níyàrá sàlẹ̀ ọlọ́mọ ìwé yá fi kọ́kọ́rọ́ tẹ̀lé lọ́wọ́ ní wákàtí ọ̀wọ́ yìí gbogbo agbára kágbára èyí tó bá yín du ògo yín èyí tó bá yín du ògo yín èyí tó bá yín du ògo yín tó ń fi ògo yín jẹ yín níyà tó ń fi ìṣeré yín dààmú yín ní wákàtí ọ̀wọ́ yìí Ọlọ́run yóò pín nípa Ọlọ́run yóò ṣe gbogbo tó fi ṣapa lórí ayé yín mọ́mí dábì ọkàn tó ń wò mí ní wákàtí ọ̀wọ́ yìí gbogbo tí ọ̀tá àti kẹ̀yẹ́ fi ṣapa yín lórí èyí tó fi ń dààmú ayé yín yẹn ní orúkọ Jésù wọn gbèrè tìjú ni Ọlọ́run má jẹ̀mú yóò jẹ́ wọn gbèrè tìjú ẹ̀yin mọ́mí àti dáàdì ní orúkọ Jésù ẹ ò rí ọ̀nà lọ ògo yóò tàn nínú ayé yín ògo tí ó fún yín láti òbí ọ̀run ẹni tó lòun ò ní jẹ́ ẹ̀rí lò ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yá fún ní kọ́kọ́rọ́ sàlẹ̀ bàbá yóò fún ní kọ́kọ́rọ́ sàlẹ̀ ó yá pèsè yàrá sàlẹ̀ ní kọ́mọ́nkíá ní orúkọ Jésù kẹ́lẹ́ bá àrùn náà lọ ní orúkọ Jésù ẹ ò rí ọ̀nà lọ bẹ́ẹ̀ ni yóò rí fún yín Jésù Olúwa wa àmín àmín
lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run, aládùúrà náà ni wà, ẹ jẹ́ gbàdúrà ni wọ́n ládùúrà ló ń gbà, agbára kọ́. Ẹ lọ sọ fọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa já ayé mi gbà lọ́wọ́ ẹni tó lòun fa ayé mi ráre. Mọ́mì dáàdì yìí ráre òye ènìyàn, kò sẹ́ni tí ò mọ̀ pé owó dáa lára. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, owó tí wọ́n mọ̀ ná títí dòpin ayé mi, Ọlọ́run má jẹ̀mú ó yá fi sínú ayé mi ní wákàtí ọ̀wọ́, má jẹ̀ fìráre lo ayé mi. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Gbogbo ojú ọkàn tó ń wò mí, mọ́mì dáàdì, ní orúkọ Jésù, ìráre àti ìráwọ̀ kù nínú ayé yín láti òní lẹ̀ ní ráre mọ́. Gbogbo ọwọ́kọ́wọ́ èyí tó bá yín fínra lórí ìṣeré àti ìṣelógo, lórí iṣẹ́ yín gangan tẹ̀ wò pé ètò yíṣẹ́ padà ètò ṣiṣẹ́ mi, irọ́ ni, níbi oníṣẹ́ ọdọọdún, níbi oníṣẹ́ oṣooṣù. Gbogbo agbára náà ní wákàtí ọ̀rẹ́ Ọlọ́run kó dé ayé yín gbà kúrò. Gbogbo tó fi ń ṣagbára lé yín lórí, ó yá kó gbèrè tìjú, yóò gbèrè tìjú ni. Gbogbo agbára rẹ̀ ní orúkọ Jésù, ó yá kó wọ nílé lọ. Gbogbo sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ibi tí ọ̀tá fi dé ògo yín, gbogbo sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ìbànújẹ́ tí ọ̀tá fi dé ògo yín, gbogbo sẹ́kẹ̀sẹ̀kẹ̀ márùn náà lọ tí ọ̀tá fi dé ìṣerere yín, ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú ó yá ayé yín, Ọlọ́run ó yá pẹ̀ sí sọ́pà ní orúkọ Jésù. Ọlọ́run rìn kọjá pẹ̀lú gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run lórí ìṣerere ìṣelógo àránṣẹ́ yìí. Ọlọ́run má jẹ̀mú láò ó yá rìn kọjá. Ògo yín rèé yẹ gbà, ògo yín mo ní ẹgbà, ògo yín kò ẹgbà ní wákàtí. Ògo yín ò ní ṣe fún ẹlòmíràn mọ́ ní orúkọ Jésù. Ó yẹ bẹ̀rẹ̀ sí mọ́ ṣeré, ìràwọ̀ kó bẹ̀rẹ̀ sí tàn. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run, ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. Ẹgbẹ́ gbogbo bá a ṣe wà nísìn ọjọ́ orí ń dé, Ọlọ́run má jẹ̀mú bí wọ́n níbi sùn ọ̀bálà ọmọ rẹ̀ gbọ́dọ̀ là ní béèyàn bá múra sí àdúrà ìran mẹ́fà mọ́ tòṣì. Ọlọ́run mú òṣì kúrò nínú ayé mi, ẹ̀mí mọ́ mú òṣì kúrò nínú ayé mi, jẹ́ àwọn ọmọ mi ọ̀yà rẹ kí wọ́n lè bà kẹ́mi. Béèyàn bá ṣe wàhálà mọ́ mẹ́sẹ̀ mi ni, Ọlọ́run má jẹ̀mú yá fún mi lọ́kàn balẹ̀ lórí àwọn ọmọ ẹgbẹ̀dúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú ó yá fún ayé mi lẹ́sẹ̀ mi lórí ayé àwọn ọmọ ayé mi ọ̀la ìlú. Ọlọ́run ṣàánú, bàbá ṣàánú, ọmọ ṣàánú. Ẹja sọ fún Ọlọ́run ibi tí àwọn yín bá dé, ògo Ọlọ́run kò tàn lára wọn. Ní orúkọ Jésù, ògo yóò tàn nínú ayé àwọn ọmọ yín. Ní orúkọ Jésù, wọ́n dẹni àpèsè, mo ní wọ́n dẹni àpèsè, wọ́n dẹni àpèsè, wọ́n dẹni àpèsè. Ọlọ́run má jẹ̀mú gbogbo bí àwọn ọmọ yín bá ti ń lọ ní orúkọ Jésù, ìjẹ Ọlọ́run alààyè kó máa wà lára wọn. Gbogbo ẹ̀mí tí máa ń ṣe ọmọ lórí, tí máa pọ̀ ọmọ lójú rèwerèwe, ní orúkọ Jésù kò ní ráyè nínú ayé àwọn ọmọ yín. Bàbá màmá tó ń wò mí ní orúkọ Jésù, ẹ ò ní gbọ́mọ gbẹ̀, ẹ ò ní gbọ́mọ gbẹ̀. Gbogbo ọkàn tó lọ́wọ́ fọmọ dá yín lóró, ní orúkọ Jésù, bàbá Olúwa gbàgbà lọ́wọ́ rẹ̀. Gbogbo ikú òjijì tó ń rò ayé yín tàbí ayé àwọn ọmọ, ní orúkọ Jésù náà ní ọ̀tá yín náà ní ó gbà kú yín kú ní wákàtí ọ̀wọ̀ yìí. Mo sọ pẹ̀lú agbára Ọlọ́run alààyè, mo sọ pẹ̀lú ìpè àti adé orí mi. Gbogbo agbára kágbára tí òyìn Ọlọ́run alààyè dúró sí, èyí tí ènìyàn fi ń dààmú ayé yín, dààmú ayé àwọn ọmọ, tí wọ́n fẹ́ sọ àwọn ọmọdé tọ́ọ̀gì mọ́ lọ́wọ́, ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú ọba tó ní ọkọ, ọba tó ní ti ìjòyè. Gbogbo àwọn ọmọ yẹn ní orúkọ Jésù, ó yá lọ wọnú ayé wọn. Gbogbo ẹ̀mí tí máa ń tọ́ ọmọ gbọ́dọ̀ sí òbí lẹ́nu, tí máa ń tọ́ ọmọ yàrá lójú ẹ̀mí rẹ̀, ní orúkọ Jésù kó wọnú ayé àwọn ọmọ yẹn. Màmá yóò wọnú ayé àwọn ọmọ, bàbá mi yóò wọnú ayé àwọn ọmọ yẹn, ní orúkọ Jésù. Àwọn ọmọ yẹn ò ní di ẹni wọ́n pa nípayà, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run, gbogbo ojú ọkàn tó ń wò mí, ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ni. Á gbàdúrà ni, ẹ rí pé òpin ayé ti dé, oríṣiríṣi tá àgbọ́yé la ti ń gbọ́ nísinsìnyí. Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹ̀mí kẹ́mi tó ń tà tó ń rà káàkiri nínú ayé àwọn ọmọ kékeré lọ́wọ́. Ọlọ́run ṣàánú mi, ìjọra yẹn náà ayé ọmọ mi gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Gbogbo ẹ̀mí tó ń tà tó ń rà, mo ní ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa nínú ayé àwọn ọmọ tèmi, mi ò fẹ́ yín bẹ̀. Ọlọ́run jẹ́ ayé àwọn ọmọ mi gbà, Olúwa yóò jẹ́ ayé àwọn ọmọ yín gbà kúrò lọ́wọ́ ẹ̀mí tó ń tà tó ń rà tó ń pín ayé àwọn ọmọ. Èyí tí àwọn ọmọ gbùgbù rẹ̀ pa ara wọn, wọn á pokùnso, wọn á ṣe rádaràdá. Orúkọ Jésù, ìpín kò ní jẹ́ ìpín àwọn ọmọ yín. Mọ́mì dáàdì, ẹ ò ní fojú sunkún ọmọ. Gbogbo bẹ́tà jàbàtọ̀ ọ̀fọ̀ tí ayé máa bọ́ kiri yẹn, ní orúkọ Jésù, kọ́dún yìí ó tó parí, wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà yín. Tọ́dún yóò fi parí, wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà yín. Tẹ́ẹ̀fì ló gba ayé yín tán, wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ sọ fún Ọlọ́run, ẹ rí pé a ti wà nínú oṣù bàbà yẹn. Ọlọ́run má jẹ̀mú ohun rere ni mo fẹ́ kó bà sínú ayé mi, ohun rere ni mo fẹ́ kó bà sórí iṣẹ́ mi, ohun rere ni mo fẹ́ kó bà sínú ilé mi. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Ọlọ́run má jẹ̀mú oṣù bàbà láwọ̀ yìí, ohun rere ni kó bà sínú ayé mi, ohun rere kó bà nínú ayé yín, nínú ayé àwọn ọmọ yín. Mọ́mì dáàdì, ohun rere ni ó bà síbẹ̀, ohun rere ni ó bà síbẹ̀. Wàhálà ìdààmú àbí ẹkún òjì ní orúkọ Jésù kò ní bà sínú ilé yín, kò ní bà sórí iṣẹ́ yín. Wàhálà ìdààmú ò ṣẹlẹ̀ sí yín. Gbogbo àjọ tí òpin ọdún máa ń kó ní orúkọ Jésù ò ní gbà lọ́wọ́ yín.
gbogbo àjọ tí èṣù máa ń gbà ní òpin ọdún mo ní wọn ò ní gbà lọ́wọ́ yín Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run ẹ̀rí àwọn àjọ yẹn kálukú àwọn mìíràn ti ń san ohun tí ayé kò famọ́ lọ́wọ́ yín wọn ò ní béèrè lọ́wọ́ yín ẹ̀mí mọ́ tó wọ̀ nípa àtẹ̀wá ní ẹ̀ṣẹ́ sọ fún Ọlọ́run gbogbo àjọ táwọn mìíràn máa dá lópin ọdún òpin ọdún Ọlọ́run má jẹ́ bá wọn nípinnu rẹ̀ gbogbo àjọ táyé òfúnni dá tí wọ́n máa béèrè lọ́wọ́ ènìyàn ní orúkọ Jésù ò ní béèrè lórí ayé yín ẹgbẹ̀rún àbẹ́ orúkọ Jésù ara ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ́ gbogbo àjọ táyé òfún yàrá tí wọ́n máa béèrè lọ́wọ́ èèyàn ní orúkọ Jésù wọn ò ní béèrè lórí yín wọn ò ní béèrè lórí ayé yín wọn ò ní béèrè lórí ayé àwọn ọmọ yín ní orúkọ Jésù gbogbo àjọ ibi gbogbo àjọ ẹkún gbogbo àjọ ọmọ tí ayé máa ń gbà lọ́wọ́ ènìyàn ní orúkọ Jésù wọn ò ní gbà lórí yín wọn ò ní gbà lọ́wọ́ àwọn ọmọ yín wọn ò ní gbà lórí àwọn ọmọ yín gbogbo àjọ tí wọ́n máa dá lọ́dún ní orúkọ Jésù táyé òfin yín wọn ò ní béèrè lọ́wọ́ yín ìtí kò fún yín wọn ò ní béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ tí a lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa tẹ àdúrà ní ẹ jẹ́ gbàdúrà torí a gbàdúrà ká má bàa ṣe kí ní torí àsìkò àánú oore ọ̀fẹ́ láti gbàdúrà torí ẹ bá ti kú ti ẹ ti tán ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run má jẹ̀mú oṣù tó ti ń lọ promise tó fún mi ń kọ́ tó ló ṣe fún mi ọdún yìí ò gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ọdún yìí tó ti ń lọ oṣù yìí ò gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́ Ọlọ́run ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ ẹ̀mí má ràn mí lọ́wọ́ ọba àwọn ọba olúwa àwọn olúwa ó yá ràn mí lọ́wọ́ ọdún yìí tó ti ń lọ ní orúkọ Jésù ìlérí tó ṣe fún mi ń kọ́ ìlérí ayọ̀ mú ṣẹ lójú àwọn ọ̀kàyà àti ọ̀tá ènìyàn yìí ó jẹ́ ìlérí ayọ̀ tó dá fún mi Ọlọ́run mú ṣẹ gbogbo ojú àtọkàn tó ń wò yẹn mọ́mí àti dáàdì mi ní orúkọ Jésù ìlérí ayọ̀ tó Ọlọ́run dá nínú ọdún yìí fún yín ní orúkọ Jésù mo ní yóò di mímú ṣẹ lórúkọ Jésù mo ní yóò di mímú ṣẹ gbogbo ẹni bí ìkànnì wọn ò ní lágbára lórí rẹ̀ nítorí ọwọ́ yín ẹ̀tọ́ yín ní orúkọ Jésù ẹ̀ fọwọ́ yín gbà gbogbo agbára kágbára tó ìrìnà Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀ tí ìrìnà Ọlọ́run alààyè dúró sí tó lè máa lóhùn ó dùbù ògo yín tàbí ìṣeré àbí àánú èyí tó Ọlọ́run fẹ́ ṣe fún yín ní orúkọ Jésù Ọlọ́run yóò gbèdè gbogbo agbára tó fi lò lé yín lórí ní orúkọ Jésù Ọlọ́run yóò pín nípa Ọlọ́run pín nípa ní wákàtí ọ̀wọ̀ yìí ọ̀nà yín yóò là dáàdì mọ́mì mú lọ́nà yín yóò là ẹni ìgbàgbọ́ pọ́kàn yín ti balẹ̀ torí pé kí ni nínú ayé yìí ó ní ẹtújú ká torí pé kí ni òun ti ṣẹ́gun ayé fún wa ló sọ ní orúkọ Jésù ẹ ò ní fi ìrárẹ̀ àti ìrárùn láyé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa tí a bá mi lo ọwọ́ ìwé Mark 9:23 a rí tí ọ̀rọ̀ Ọlọ́run náà tún sọ nípa tẹ́ pé tá a bá súnmọ́ Ọlọ́run tí Ọlọ́run bá mọ̀ wá Ọlọ́run lọ́ba tí pọnmi ìfọ̀kànbalẹ̀ fún yàn mú ní orúkọ Jésù Ọlọ́run pọnmi ìfọ̀kànbalẹ̀ fún mi mú ìwé Mark 9:23 ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ nínú Bíbélì ẹ jẹ́ mo sọ pé ká gbé Bíbélì wa ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ yìí ẹ rí tí Jésù bá ti pọnmi ìfọ̀kànbalẹ̀ fún yàn mú kò sẹ́ni tó lè dàrú ní orúkọ Jésù omi ìfọ̀kànbalẹ̀ ó yá pọ́n sínú ayé mi Ọlọ́run má jẹ̀mú ó yá pọ́n sínú aṣẹ́ mi ó yẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú o mo ní yóò pọ́n mi ìfọ̀kànbalẹ̀ sórí iṣẹ́ yín lórí ayé yín lórí wà láyé tẹ́ ẹ wà yìí ní orúkọ Jésù omi ìfọ̀kànbalẹ̀ Olúwa yóò pọ́n fún yín bàbá pọ́n fún wọn ọmọ pọ́n fún wọn ẹ̀mọ́ pọ́n fún wọn omi ìfọ̀kànbalẹ̀ yẹ fún àwọn ìránṣẹ́ yìí ó yẹ fún ògo àti ìṣerere wọn ní orúkọ Jésù mọ́mí dáàbì gbogbo ojú àtọkọ̀ tó ń wò mí omi ìfọ̀kànbalẹ̀ mi ṣe nínú ayé yìí Kristi ayé ò ní dàrú ìkò ní dàrú kò ní sòkòrò síbẹ̀ gbogbo ìkorò tí ọ̀tá àti ìkènìyàn máa sọ sínú ayé èèyàn ò láyè nínú ayé yín níbẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run àdúrà yẹn fún mẹ́rin pé ẹjá lọ sọ fún Ọlọ́run ká tó ṣiṣẹ́ tó ní ẹjá lọ sọ fún Ọlọ́run ẹ̀mọ́ o ọba tó pọ̀ nípa àti agbára Olúwa ò mọ̀jẹ̀ ìfìrárẹ̀ àti ìrárùn lo ìkẹyìn ayé mi o ẹ̀mí ọba tó pọ̀ nípa gbogbo àwọn àyà tá a ti dàgbà ni mò ń sọ nípa rẹ̀ yìí má jẹ́ ìfìrárẹ̀ àti ìrárùn lo ayé mi ní ìkẹyìn ọjọ́ ẹ̀mí gbà mí gbogbo ọjọ́ tí wọ́n lò nínú ayé orúkọ Jésù má jẹ́ ìfìrárẹ̀ àti ìrárùn lo ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ẹ̀yin mọ̀mọ́ ẹ̀yin bàbá ní orúkọ Jésù ìrárẹ̀ àti ìráwọ̀ ẹni fi lọ yín ìrárẹ̀ àti ìráwọ̀ ẹni fi lọ ayé yín gbogbo ìrárẹ̀ àti ìráwọ̀ ní orúkọ Jésù kò yí ayé yín mo ní kò ní tọ́ sí yín mọ́mí dáàdì ọkàn yín yóò balẹ̀ gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe ní àárọ̀ ọjọ́ yín ní orúkọ Jésù ẹ̀yin lẹ́ẹ̀ jẹ iṣẹ́ yín ẹni ẹlẹ́yìn ní jẹ iṣẹ́ yín bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa àmín 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 lórúkọ tó á lọ tún sọ fún Ọlọ́run á lọ sọ fún ni ẹjá sọ fún Ọlọ́run má jẹ̀mú Olúwa jẹ́ inú lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi ó wu ẹlòmíràn jẹ́ pé káwọn ọmọ rẹ̀ ti máa sọ̀rọ̀ níbi gíga Ọlọ́run má jẹ̀mú ibi gíga wu ayé àwọn ọmọ mi Ọlọ́run ta ló fẹ́ lò fún láti wọn débi gíga láti dà wọ́n pọ̀ tọ́ pẹ̀lú àwọn ọlọ́lá àti àwọn aládé tí wọ́n bẹ lórílẹ̀ alààyè lọ́wọ́
Ọlọ́run ògo kan tí ó tàn nínú ayé àwọn ọmọ mi, ògo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóyá pé kó fẹ́ tó nínú rẹ̀ ni ògo ọmọ mi gbọ́dọ̀ kú, kò gbọ́dọ̀ bàyà nínú ògo ayé àwọn ẹgbàá bẹ́ẹ̀ ògo Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, Olúwa tán náà ògo àwọn ọmọ mi, ògo àwọn ọmọ mi gbọ́dọ̀ wò bàìbàì. Ọlọ́run má jẹ̀mú ògo àwọn ọmọ mi gbọ́dọ̀ wò bàìbàì. Ó yá dà wọ́n pọ̀ tọ́ pẹ̀lú àwọn ọlọ́lá, ó yá dà wọ́n pọ̀ tọ́ pẹ̀lú àwọn olórí rẹ̀. Ọlọ́run má jẹ̀mú àwọn ọmọ mi náà yẹ fún àánú ńlá, ó yá jẹ́ wọn rà ní gbà, bàbá jẹ́ wọn rí gbà, ọmọ jẹ́ wọn rí gbà, ẹ̀mọ́ jẹ́ wọn rí gbà. Ọlọ́run má jẹ̀mú là ó yá fàánú gbà àwọn ọmọ mi. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà yẹn méjì tó kọjá lọ sọ fún Ọlọ́run bọ́dẹ̀ ṣe ń lọ. Olúwa má jẹ́ mi ò pin, ẹ̀mọ́ má jẹ́ mi ò pin. Gbogbo iṣẹ́ tí mo fọwọ́ ṣe, Ọlọ́run má jẹ́ wọ́n fọwọ́ bọ̀ mí bóde ńgbà tí ọjọ́ ẹ̀yà ọmọ mi bá tó. Ó ṣe pàtàkì fún àwa ìyá dáàdì, ó ṣe pàtàkì fún àwa bàbá náà. Ẹ jẹ́ sọ fọ́lọ́run ni ní ọjọ́ ẹ̀yẹ, wọ́n jẹ́ lómi ò tó kọ lórí ayé mi, lórí ayé mi, lórí ayé àwọn gbogbo wàhálà tí mo ṣe lórí àwọn ọmọ mi. Ẹ jẹ́ sọ fọ́lọ́run ni ẹni náà gbọ́dọ̀ tó lórí ayé mi. Ọlọ́run àjẹ́ wọ́n jẹ́ wọ́n ẹni tí wọ́n ti máa dúró ìdúkọ fún níbi ẹ̀yẹ àwọn ọmọ mi. Gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù mọ ìdájọ́ múlá ò ìṣẹ́jú kan ètò àti kẹ̀yìn máa lò pé wọ́n sọ pé wọ́n dúró ẹ̀yìn òní owó ẹ̀, wọn ò sì ní owó ẹ̀ fún ní orúkọ Jésù. Wàhálà àti ìdààmú tẹ́ ṣe lé àwọn mi nípa kẹ̀yìn bọ̀ ìjọba tó láti máa jẹ́ǹjẹ́ ọmọ yẹn, ikú àti ọ̀tá àti ìkẹyìn wọn ò ní wáyé tì, ayé kò ní ṣòfò, ẹ̀yin ò ní ṣòfò, ayé yín ò ní ṣòfò, màmá àbá tó wù mí mo láyé yín ò ní ṣòfò ní ọjọ́ kẹyìn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ máa jẹ́ǹjẹ́ ọmọ ní orúkọ Jésù. Ẹ ò ní dẹni wọ́n máa tì mọ́lé, ẹ ní dẹni wọ́n máa gbọ̀ káàkiri gbogbo ojú àtọkọ̀ tó ń wò mí. Mò ń gbàdúrà fún wákàtí ọ̀rọ̀ yìí nígbà tí oúnjẹ ọmọ yín bá tó jẹ ní orúkọ Jésù. Ẹ ò ní dẹni ìtanù, wọn ò ní wá yín tì lórí ayé yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Gbogbo ojú ọkọ̀ tó ẹ̀yin mọ̀mọ́ bàbá tó ń wò mí ní orúkọ Jésù ní ìjọ ọ̀kẹ́ nígbà tó ń jẹ ọmọ yín bá tó jẹ ní orúkọ Jésù. Ẹ ò ní dẹni àwátì lórí àga, ayé ò ní ṣòfò, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rè ká tó lọ ṣiṣẹ́ tómi, ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ̀mú ọba tó pọ̀ nípa àti agbára. Olúwa gbórí mi sókè, ó yá gbórí mi sókè jẹ́ ń ga jọ̀tá lọ. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, ó yá orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára ga Jésù. Olúwa yóò gbórí yín sókè. Mọ́mí bàbá ní orúkọ Jésù, Olúwa yóò gbórí yín sókè, yóò gbèsè yín sókè, yóò jíṣẹ́ yín dìde. Gbogbo iṣẹ́ yín tó wè tó ń sùn yẹn ní orúkọ Jésù, mọ̀mọ́ bàbá ní orúkọ Jésù, Olúwa yóò gbé dìde, bàbá gbé dìde, ọmọ gbé dìde, ẹ̀mọ́ gbé dìde. Ọlọ́run má jẹ̀mú ńlá o, gbogbo iṣẹ́ yín tó ń sùn tó ń tò gbé, òrùgbé òye iṣẹ́ yín, òrùgbé òye oorun òye ní wákàtí ọ̀wọ̀ yìí. Olúwa yóò tọ́nà ògo iṣẹ́ yín, ọkàn yín yóò balẹ̀, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ṣé mọ̀ pé Bíbélì wá sì kù ẹyọ kan kó tó nípa tó fẹ́ ṣiṣẹ́ mẹ́ta mìíràn? Àwọn ìbéèrè tí mo sì béèrè náà ni màá béèrè nísinsìnyí, ṣùgbọ́n jẹ́ kí n gbàdúrà lórí àwọn ètò àgbà yìí náà. Ọlọ́run má jẹ̀mú, mo gbàdúrà fún àwọn bàbá màmá tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Ọba, lórúkọ Ọmọ, lórúkọ Ìmọ́, ní orúkọ Jésù. Ilé ayé yìí iṣẹ́ yín kò ní ṣe dádúró. Gbogbo ojú ọkọ̀ tó wò mí ẹ̀yin màmá bàbá mi nínú Olúwa tó ń wò mí lọ́wọ́, ayé yín ní orúkọ Jésù nígbà tó bá tó láti máa jẹ́ǹjẹ́ yín, tẹ́ máa jẹ́ǹjẹ́ àwọn ọmọ ní orúkọ Jésù. Akòkòrò ò ní mú yín, ayé yín ò ní ṣòfò, wọn ò ní fọwọ́ àmọ́ ilé ká. Ọlọ́run má jẹ̀mú ńlá o, ohun tẹ́ fi lo ayé yín títí dòpin ayé yín, títí dòpin ọdún yìí ní orúkọ Jésù. Olúwa yóò gba àánú dìde, àánú ńlá rẹ̀ tẹ́ ẹ̀ fọkàn sí, wọ́n bẹ lọ́wọ́ Ọlọ́run Èdùmàrè, oore tuntun bẹ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run jẹ́ kó fi lé yín lọ́wọ́, mọ́mí dáàdì ó yẹ kó fi lé iṣẹ́ yín lọ́wọ́. Iṣẹ́ yín ò gbọdọ̀ kú, ayé yín ò gbọdọ̀ kú, ayé yín ò gbọdọ̀ díbàjẹ́, ẹ̀yin ò gbọdọ̀ díbàjẹ́. Gbogbo iléeṣẹ́ tó ń wò mí àtọkàn tó ń wò mí lọ́wọ́ ní orúkọ Jésù, ẹ̀mí ṣe dádúró. Agbàdúrà fún yín wákàtí ọ̀ní orúkọ Jésù, ìràwọ̀ yín yóò tàn, gbogbo yín yóò bù jáde, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A tún gbàdúrà lẹ́ẹ̀kan tí fún iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà nílùú UK yẹn. Ọlọ́run má jẹ̀mú, agbàdúrà fún iléeṣẹ́ yẹn torí àti àwọn àti ìgbìmọ̀ àtolórí ibẹ̀, àwọn ni wọ́n sọ pé ohun Olúwa yìí kò ní dúró. Wọ́n ń fi owó àti ọkàn àti gbogbo agbára wọn láti ran ohun Olúwa yìí lọ́wọ́ ní orúkọ Jésù. Mọ̀mọ́, ilé ayé yín kò ní ṣe dá dúró. Ẹnikẹ́ni tó lágbára ní ayé tó lè lóhùn ó lágbára lé yín lórí, ọ̀run yóò tẹ̀ mọ́lẹ̀ ni ní wákàtí ọ̀wọ̀ yìí. Iléeṣẹ́ yín kò ní di títì pa, olè arọ̀lẹ̀mí ò sì ní jà yín, inú ò ní jó iléeṣẹ́ náà àti àyín àti àwọn ìgbìmọ̀ tí wọ́n wá rere fún iléeṣẹ́ ní orúkọ Jésù. Ògo wọn yóò tàn, mọ̀mọ́ ní orúkọ Jésù, ògo tí yín náà yóò tàn, ẹ ò ní ṣe dádúró, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa, àmín 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 lórúkọ Jésù.
àwọn ìbéèrè wa tí à ń béèrè náà tá a fi lè jẹ bíbélì náà kò pọ̀, ọ̀rọ̀ ìbéèrè 3 péré ni. Ohun tí mo sì béèrè náà ni pé àwọn arọ méjì tí Jésù wò sàn yẹn, mo kà nínú ìwé Mátíù kínní, mo sì sọ̀rọ̀ ìbéèrè kejì ni pé oko Sárífátì èyí tí Èlíjà tó bá san gbogbo gbèsè rẹ̀ tó jẹ́ kí kólòbòrò rẹ̀ kó mọ̀ mọ́, níbo la ti rí i? Abáfẹ́sì ẹ̀gán lè ká ẹ ti jẹ bíbélì náà ẹnikẹ́ni ló lè wá bá yín gbà á. Mo sọ̀rọ̀ nípa Lọ́ọ̀tì àti àwọn ọmọ rẹ̀ èyí tí àwọn áńgẹ́lì ọkùnrin méjì bá lálejò. Níbo la ti rí ìtàn Lọ́ọ̀tì? Níbo ló wà? Gbogbo náà ni mo máa ń sọ pé kẹ́ jẹ́ ká gbé bíbélì wa, tèmi lèmi gbé síwájú mi yìí tó ń dùn yìí. Ẹ jẹ́ ká gbé bíbélì wa láti máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ẹ jẹ́ sì máa ní àkọsílẹ̀ nípa rẹ̀, nítorí nígbà bá di December ọdún, a ó ní àwọn ìbéèrè kéékèèké tó yẹ pé a lè jẹ nǹkan tó tóbi lórí ohun Olúwa yìí. Ní orúkọ Jésù, ohun Olúwa tẹ́ ẹ̀ ń gbọ́ náà etí yóò ní di, kò ní di tẹ́ ẹ̀ mọ́ náwó lọ́tì, kò ní di tẹ́ ẹ̀ mọ́ gbé kiri. Gbogbo agbára kápára tó ń tí ò ní Ọlọ́run lè dúró sí kò ní ba àgọ́ ara yín jẹ́, torí tẹ́ḿpìlì Ọlọ́run àgọ́ ara yín kò ní wò ní dìbàjẹ́. Lórúkọ Jésù ẹ̀ ò ní di ẹni àrùká, mo lẹ́ ẹ̀ ní di ẹni àrùkiri, ẹ̀ ní di ẹni wọ́n máa ná bí wọ́n gbùgbà wọn bá ná ẹran. Lórúkọ Jésù ẹ̀ ò ní di ẹni àrùkiri. Jésù Olúwa wa, torí ohun Olúwa yẹn tó bá di ìkẹyìn ní December, a ó ní ìbéèrè tá a ó béèrè bí láti ìbẹ̀rẹ̀ tá a ti jọ ń bá bọ̀ ní títí di òpin ọdún ni. A ó ní ìbéèrè kékeré èyí tá a fi lè jẹ nǹkan mìíràn tó yẹ pé a ó fi hàn ẹni tó bá ti jẹ yóò wá ní àwọn èèyàn rẹ̀ wá gbà. Kò bá má jẹ́ ìlú tó mọ̀ true over the world ilẹ̀ tí ń wo ohun Olúwa yìí. Gbogbo ibi tí a bá wà tí ènìyàn bá ti lè wá gbà wọ́n wá gbà á mọ̀ bí ó ṣe dé ọ̀dọ̀ wọn. Lórúkọ Jésù, ohun Olúwa tá à ń gbọ́ náà a ò ní dẹni ìtanù. Ní ìjọ kan ohun mi ò mọ̀ rí kò ní fọ̀ sí wa. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Tí a bá ti rí ẹni tó gbà àwọn ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àkọ́kọ́ níbi tí Jésù ti wo àwọn arọ méjì, tí ó ti wo àwọn arọ méjì, níbo la ti rí, níbo ló wà? Àti bí Èlíjà tó ti bá oko Sárífátì san gbogbo gbèsè rẹ̀ tí gbèsè rẹ̀ tán, àti ọ̀rọ̀ Lọ́ọ̀tì níbi tó ti tí àwọn áńgẹ́lì méjì ti bá lálejò, ṣùgbọ́n ní ìgbà tẹ́ pé ìwàkuwà ni wọ́n wù ní ìlú wọn, débi kó bóyá wọ́n fẹ́ bá àwọn ọkùnrin méjì ṣe àgbèrè tí wọ́n ṣe níbo la ti rí tá a ti sọ́ta ti gbà á abẹ́ tẹ̀sẹ̀ bí kíní bẹ́ẹ̀ a ó kà á ẹni tó jẹ́ a ó sọ bí ó ṣe dé ọ̀dọ̀. Lórúkọ Jésù gbèrè ṣíjú Ọlọ́run máa mú yóò dì wá mú. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Abẹ́ ṣiṣẹ́ omi náà nìyẹn. Ẹ jẹ́ ká gbé wa jáde, ẹ jẹ́ ká gbé wa gbogbo ọwọ́ gbogbo ojú tó ń tẹ̀ ni mò ń rí. Lórúkọ Jésù, owó yín ò ní rọ, ẹ ò ní dẹni àrùkiri. Gbogbo ojú ọkàn tó ń wò mí, ẹ̀yin bàbá màmá mi nínú àtẹ̀ ń wò mí tẹ́ ń fàdúrà ran ètò ìlọ́wọ́ kó mọ̀ kú kó máa tẹ̀síwájú nínú orúkọ Jésù. Iná inú ò ní kú, gbogbo ayé yìí ò ní kú, ẹ̀wà ayé yìí ò ní kú, yóò tàn títí dòpin ayé yìí ni. Jésù Olúwa wa, ṣé àti gbé mi wa? Ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyàn lórí omi náà. Ọba àwọn ọba Olúwa àwọn Olúwa kọ̀mọ́tì kalẹ̀ yìí ó yá wọ inú omi lọ. Mo gbàdúrà fún omi lórúkọ ọmọ lórúkọ ìmọ̀ ní orúkọ ti Jésù Kristi. Tí wọ́n bá ti mu omi yìí, omi ìgbọ́rọ̀ Olúwa, mo fẹ́ kó o ṣe ìwòsàn àìsàn ara wọn ni. Gbogbo tí wọ́n lè dojú omi kọ, gbogbo ogun tí wọ́n wù ní wọ́n lè dojú ẹ̀ kọ, bóyá diabetes ni, bóyá ti cancer ni, bóyá ti fibroid ni, bóyá ti ohun kan tó jẹ́ kó rìn kiri àgọ́ ara wọn ni. Omi yìí lọ ṣe ìwòsàn nínú àgọ́ ara wọn. Gbogbo rẹ̀ náà ni ọ̀rọ̀ omi gbọ́ ní wákàtí ọ̀rọ̀ yìí láti mú omi yìí nínú ara wọn, nínú àgọ́ ara wọn. Gbogbo ogun àìsàn náà ó yá kó di ìfibú. Ọlọ́run má jẹ̀mú kó di ìfibú. Gbogbo tó ń di àrìnkiri nínú àgọ́ ara wọn tó fẹ́ máa di pé wọ́n di ẹni tí wọ́n máa di gbà lórí oògùn lílò. Ní orúkọ Jésù, àgọ́ ara yìí yẹ fún oògùn lílò ní gbogbo ìgbà pé bẹ́ẹ̀ bá tí ìlògùn ìgbádùn no. Ní orúkọ Jésù, ó yẹ ìwòsàn tó péye ó yá kó wọnú àgọ́ ara yín lọ. Ọlọ́run má jẹ̀mú kí ìwòsàn tó péye kó wọnú àgọ́ ara yín lọ. Ọba àwọn ọba, ìwòsàn tó péye kó wọnú àgọ́ ara yín lọ. Gbogbo ogun àìsàn yẹn gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbogbo ogun àìsàn mo ní kó gbọ́ ọ̀rọ̀ Olúwa, nítorí pé kí ni àgọ́ ara àwọn ìránṣẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run ni. Tẹ́ḿpìlì Ọlọ́run kì í dẹ̀ bàjẹ́, kì í dẹ̀ wó. Ní orúkọ Jésù, ó yá kó di ìfibú. Gbogbo àìsàn náà kó di ìfibú. Màmá mi, bàbá mi nínú Olúwa, ẹ jẹ́ ká fomi lọ wọ́n ibi ilé ìjọsìn wa. Gbogbo ẹ̀mí tó ń tà tó ń rà nílé ìjọsìn yẹn tó jẹ́ kó ń kún lónìí ó ń fà lọ́la. Ọ̀tọ̀ ni ẹni tí ó ṣòro tẹ́ ṣòro fún, ọ̀tọ̀ ni bí wọ́n ti máa lọ ṣọpẹ́ yín. Ìsun omi ni o mọ́mì, ìsun omi ti gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ sun, kò gbọ́dọ̀ gbẹ. Ọlọ́run má jẹ̀mú o omi tí màmá yìí ń ṣàdúrà sí lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n fi lọ wọ́n ṣọ́ọ̀bù wọn. Gbogbo ẹ̀mí tó ń tà tó ń rà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù,
ó yá kó jáde kúrò níbẹ̀ nítorí ilé Ọlọ́run ni wọ́n ń pè é. Ní orúkọ Jésù, gbogbo ẹ̀mí tó ń túká, gbogbo ẹ̀mí tí ò fẹ́ kí ó ṣeé ṣe, ní orúkọ Jésù kó gbọ́rọ̀ Olúwa ní wákàtí ọ̀tọ́ bá ti ń fomi ìwọ́n bẹ̀. Ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú ìṣẹ́gun ńlá ó yá kó wọnú rẹ̀ lọ. Ọlọ́run májẹ̀mú ìṣẹ́gun ńlá kó wọnú rẹ̀ lọ. Ọkàn yín yóò balẹ̀, ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ohun Olúwa náà rèé tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà ń bí, tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní ìlú UK níbẹ̀ yẹn. Ní orúkọ Jésù, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò ti ọ̀sán yìí àti ọ̀rọ̀ ti ọ̀sán tí Ọlọ́run mú wa gbọ́. Ní orúkọ Jésù, a ò ní dẹni ìtanù, ọba àwọn ọba yóò ràn wá lọ́wọ́. Ohun Olúwa yẹn wá lẹ́nu ìyá àdúrà ẹ̀rí abániṣe JP láti ilé ìjọsìn wa, ìjọ ìṣẹ́gun ní tèmi, ìjọ ìṣẹ́gun lèmi ilẹ̀ àánú. Lórúkọ Jésù, Olúwa yóò fàánú bẹ ayé wa wò, Olúwa yóò fàánú gbà wá, Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Mo ní ẹlẹ́ ní ẹ̀bì àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìbéèrè lórí nǹkan bóyá lórí ọ̀rọ̀ ilé wa ni, ẹ pè sí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 070 57 84 23 11. Ẹ lè pè mí sórí fóònù nọ́mbà mi. Àwọn ìbéèrè tí mo sì béèrè lẹ́ẹ̀kan sí i, mo ní Jésù wo àwọn afọ́jú méjì kan sàn. Níbo la ti rí ọ̀rọ̀ yìí? Níbo ló wà gan-an? A bá ti dáhùn, tá a ti wò ó, tá a sọ, tá a kọ́, tá a fi ránṣẹ́, tá a bá ti kà á, a ti jẹ Bíbélì náà nìyẹn. Mo sọ̀rọ̀ nípa opó Sárífátì, ètí wòlíì Èlíjà jẹ́ kí òróró kólòbòrò rẹ̀ tí ò gbẹ mọ́, tí ìyẹ̀fun rẹ̀ náà tí ò sì ṣe kíni, tí ò gbẹ mọ́ torí pé ó jẹ gbèsè ni. Ṣùgbọ́n gbogbo ogun gbèsè yẹn sì ṣe kíni, ó sì tán nítorí pé kíni, wòlíì Èlíjà ò jẹ́ kí ìsun omi rẹ̀ kó ṣe, ìsun òróró rẹ̀ kó ṣe kíni, kó gbẹ mọ́. Ara àsọtẹ́lẹ̀ tí Jésù sọ sínú ayé obìnrin yẹn náà nìyẹn. Torí pé kíni, kò mọ̀ pé Jésù ni, ó kú ti rẹ̀ ni, bàbá ti rìn ó ti rẹ̀, ó sì rí kànga lọ́ọ̀kan, èèyàn ló fa mí jẹ́ kí n tọrọ omi láì fi kó tọrọ oúnjẹ. Àwọn olóhùn ò ní kànga tí bàbá àwọn ń gbẹ́ fáwọn ni làwọn mú. So ní ìfami tiẹ̀ ó fi fà á. Ẹ gbọ́, lórúkọ Jésù, omi wa yóò, bí ayé rò pé kò ní kan kànga wa yẹn, yóò kan omi, kànga ayọ̀ yóò kan omi, kànga ayọ̀ wa gbọ́dọ̀ kọ́mi kí ni ayọ̀ fún ìyẹ́ ògo Ọlọ́run. Lórúkọ Jésù, àwọn onígbèrè ìtìjú, Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Ní dẹ́ ìtanù ẹ̀rí, ṣé bí ó bá mọ̀ pé Jésù ní, ṣe bí yóò tètè bù fún un? Àbájọ Jésù wá dà pé òun ò bá sì tún pọn kan fún ọ, nítorí pé kí ni, omi tó yẹ tóun ní tóun lè pọn fún ọ, èyí tó yẹ pé ìsun rẹ kò ní tán mọ́, torí mọ̀ pé kòkú mọ̀ púpọ̀ ọba àwọn ọba ni, kò mọ̀ pé Olúwa àwọn olúwa ni, òun tó jẹ́ àgàn tó ń retí ọmọ. Ẹ̀rí, lórúkọ Jésù, a ò ní yàgùn rere. Mọ́mì dáàdì múlà ní yàgùn rere, mọ́mì dáàdì mi, àǹtì mi, brọ́dà mi, a ò ní yàgùn rere, a ò sì ní yàgùn ọmọ bíbí. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Tí a bá ti mọ àwọn ìbéèrè yìí, pé ẹ sí orí kíní gan lásán, màá kà á, màá sì sọ fún wa ẹni tó jẹ Bíbélì yẹn, a ó mọ̀ bí wọn ó ṣe lọ gbà á. Lórúkọ Jésù, àwọn ní dẹni ìtanù. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run májẹ̀mú, a dúpẹ́, àyìn àgbé ọ̀gá fún ìpéjọpọ̀ wa ní òní, fún iṣẹ́ ìsìn wa lénìí, fún ọ̀rọ̀ Ọlọ́run tó fi kọ́ wa, èyí tó fi fún wa lénìí. Ní orúkọ Jésù, ní ìjọ mẹ́jọ májà dẹni ìtanù, omi òmùrímọ́jì ó fọ̀ sí wa. Ní ìjọ ọ̀kan yìí, ní orúkọ Jésù, ó yá kà wá yẹ Ọlọ́run. Nígbà tí ọ̀rẹ́ bá dódídí ènìyàn, ní orúkọ Jésù, májì ó takò wá, májì ó dúró láti ṣe wá níbi. Ọlọ́run májẹ̀mú, gbogbo etí tó gbọ́ ní ọ̀sán yìí àti àyà tó gbọ́ lọ́sàn yìí, Ọlọ́run májẹ̀mú, ó yá kọ́ wa láti lè máa ṣoore ṣàánú. Ní orúkọ Jésù, ó yá jẹ́ ká ra àánú gbà, a ó ra àánú gbà. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. A ò ní dẹni ìtanù. Ní ìjọ ọ̀kan yìí, omi òmùrí kò ní fọ̀ sí wa. Ní ìjọ mẹ́jọ, àti èmi àti ẹ̀yin, ilé ò ní ga jù wá lọ. Gbogbo ọkàn tá a tara obìnrin mú jáde, bóyá wọ́n bí fúnra ẹni tàbí wọ́n fọ̀bẹ jáde, wọ́n lè ní ìṣerere àbí kànga ayọ̀ wò kan mi. Lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yóò tẹ́rì ni, bàbá yóò tẹ́rì gbogbo agbára tó ń lò lé wa lórí yẹn, tó là nírọ̀ lọ yẹn. Lórúkọ Jésù, èmi àti yín ó ràn náà lọ, a rè bí òwò wa, a sì rógo wa lò. Gbogbo àti ọkàn tó ń wò mí, ẹ̀yin mọ̀mọ́, èyí tí ẹ̀ ń kọ́mẹ̀ntì, èyí tí ẹ̀ ń pè mí, èyí tí ẹ̀ ń sàmì, ní orúkọ Jésù,
ohun mi ò mórí kò ní fọ̀ sí ẹ̀rí ẹni ìtanù ní ìjọ kẹyìn ní orúkọ Jésù. Ẹ ò ní gbèrè tí gbogbo ẹ̀yin ìyá nínú Olúwa, ẹ̀yin ránṣẹ́ Ọlọ́run tí mi ò lè mú adókòó ní ìkọ̀ọ̀kan tẹ́ ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. Iṣẹ́ ìríjú yín ní orúkọ Jésù ò ní dẹni ìtanù. Iṣẹ́ ìríjú yín ní orúkọ Jésù, èrè yín ẹ̀yẹ́ tẹ̀wọ́ gbà, ẹ̀tọ́ yín ẹni ẹlẹ́ni kò ní jẹ́. Èyí tẹ́ ẹ̀ ń gbàdúrà fáwọn èèyàn tó gbọ́ Ọlọ́run ní ayé wọn tí wọ́n dẹ̀ lọ san ọpẹ́ àti ìdámẹ́wàá síbòmíràn, mọ́mì láti òní lọ ìyípadà yóò dé bá ẹ̀yin lẹ́tẹ̀wọ́gbà ẹ̀tọ́ yín, ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ yín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ní ọjọ́ mẹ́jọ àti èmi àti yín àní dẹni ìtanù. Ó dàbọ̀.